amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa kí yín káàkiri tẹ́ tí wò wá ṣàlàáfíà ni ṣóńdùn kò ní lè mọ́ alágbára ọlọ́run a máa rí tiwa ṣe ní agbára ọlọ́run ni ìgbà ọmọ yẹn àbúrò yẹn jìrò yìí là a tún ti dé sórí amóhùnmáwòrán yìí bá ṣe máa ń dé mí ìdáwà bí omi ṣe máa ń wà ọ tó wà lẹ́yìn ilé tó dúró láwálé tẹ̀ mọ́wọ́ ó wà mí ó dúró gbọ̀ngbọ̀n pẹ̀lú Gbénga Ọmọnìtàn ọmọ legendary ẹ̀yin tẹ̀ sọ́pẹ́ máa dún wọn láìpẹ́ láì jìnà wọ́n á yọ sí yín màá gbé wọn síbi oníṣẹ̀kẹ́ wà ń bí wọ́n ní pilot wa a máa ń mú ni náà wá ti ń bọ̀ kò ní sí wàhálà a tún ti jáde kúrò lábà wa a tún ti wà ń lu wa ìlú tíá ló tẹ́ kẹta bá ti dé a máa ń jẹ àmàlà ni Olúyọ̀lé Ìbàdàn láwà báyìí ẹ̀yin ará Ìbàdàn akínyín ṣàlàáfíà ni kọ́nà bá fọ̀rún kẹ́ kábíyèsí wa èyí tó tún máa wọlé náà kọ́nà bá wà pẹ̀lú wọn kò ní bàjẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí amóhùnmáwòrán nígbà tí nǹkan táwọn ṣe ó yàtọ̀ sí ìtọ́wọ̀n tó kù ń ṣe tó bá ń sọ pé àṣà èdè àwa pọ́nlé gidigidi gan ẹ̀dẹ̀ mọ̀ pé torí ẹ̀jẹ̀ pọ̀ wọn nílù à ń fi wọn ṣeré rárá torí pé tí ò bá sàn wọn nílù yìí wàláhì kò sàn wọn lórin ẹ̀dẹ̀ mọ̀ pé bá ṣe mú látọjọ́ tó ti pẹ́ tí mi àtọ̀wọ̀n tèmi ti mú ọ̀rúnrẹ́ bàbá Adéwọlé onílù ọ̀la láti mú bàbá wa Tímì bàbá mi mo kí yín bá Simoni Ayélabó mo kí yín bàbá Joshua Àyìnlá bàbá tí wọ́n ń gbóná nìyẹn ẹgbọ́n tèmi dúrójú yẹ kíni akínyín Alhaji Najim náà onílùkì Sànní Adé wọ́n pọ̀ lọ́jà burata ẹ wá ń sọ wípé láàrin onílù tá à ń gbé wáyé pé ẹ ṣe fẹ́ ká bá yín gbé onílù Mayegun the general ìpè ẹ lè dúró kò sí wàhálà ẹ̀dàgẹ́ bá wa ṣe wà á ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn Abdon akí president wa àyàn kójọ bàbá mo kí yín pẹ̀lú gọ́vnà tẹ̀kọ́ akí yín bàbá ẹ bá mi wé èèyàn kan tó yẹ kí wọ́n ń gbá ìlú fún Mayegun tó ń gbá tó ń dún wọn ni wọ́n ń pè méjì ṣẹ́ẹ̀lì lọ Ìbàdàn wọn ní kò síbi táwọn ń lọ àti wọ́n àkè lọ fẹ́ẹ́ lé ẹwà kọfì ẹ̀yìn fáǹsì K1 ọtí ó gbọ́n àlùjọ nǹkan pàtẹ́ máa ń gbọ̀n yẹn ẹ má lọ bì kankan torí àwa ti dé báyìí láti gbéra èmi ti wà pẹ̀lú wọn báyìí sí àyọ̀ngẹ̀ ni bàbá mi ojú wọn ń dán rẹ́gí ni màá gbà wọn lọ́wọ́ ń sìn bàbá mi mo kí yín sà. kábíyèsí ṣàlàáfíà ni ẹkùnrin náà ọwọ́ yín ló rọ̀ yìí ẹ̀ẹ́dẹ̀ tó ẹ̀ ń fọwọ́ ìlú lù ló ti wá rọ̀ báyìí. Ọlọ́run ló lórí bẹ́ẹ̀. alhamdulilayi ẹ pẹ̀lẹ́ sà ìdàlá bá yín. Olúwa adúpẹ́ o. ẹ pẹ̀lẹ́ bàbá ẹ bá mi kọ́ wọn lólùfẹ́ yín káàkiri tán wò yín lé ẹ bá mi kí wọn ẹ dárúkọ yín kẹ́dẹ̀ bá mi kí wọn gbẹ̀yìn náà wò yìí. Àkọ́kọ́ náà orúkọ mi ni Kunle Ọlábọ̀dé Ìṣọ̀lá Ayanlowo mo jẹ́ ọmọ bíbí ìlú Adó-Àwáyé Ìṣẹ́yìn local government so mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti lókè òkun níbi gbogbo lágbàáyé tó jẹ́ pé gbogbo iṣẹ́ tà ń ṣe inú yín dùn sí so mímọ̀ ṣe wa kọ́ bí ò bá sí ẹ̀yin kò sáwa so gbogbo yín Ọlọ́run á jẹ́ ká kéré òkò délé o àní ṣe lásán àní wà bákan náà Ọlọ́run nípa náà fẹ́ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o bàbá o ẹ̀yin ládé wẹ́rẹ̀ ṣé mo kọ́kọ́ máa ń nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀yìn nílùú nìke iṣẹ́ ọwọ́ yín gbogbo aláàmúgbò la máa ń gbọ́ àmọ́ ojú yẹn nígbà tí mo lè sọdọ̀ pé ọdẹ bébé tó lùlù yẹn rèé ẹ̀yin lẹ́tì ọwọ́ lẹ́tì rí yìí o àṣẹ bẹ̀rẹ̀ ẹ má lọ bí kọ́kọ́ ẹ̀dẹ̀ má mú nǹkan tó lè bàbá ká máa mú pápápá torí àgbà onílù nìyí adẹ̀gbọ́dọ̀ mọ́wọ́n ìbéèrè méjì mẹ́ta mẹ́rin kọ̀ọ̀kan ara lé náà kó lè tún yé wọn náà ẹ bá mi sọ díẹ̀ nípa àwọn òbí tó bí yín bàbá àti màmá máa ń fẹ́ mọ bẹ́ẹ̀ ẹ bá mi sọ. Orúkọ bàbá tó bí mi ni Ayanlowo Àkànjí Bashiru so orúkọ màmá mi ni Victoria Ṣàbí ọmọ Ògúndáre so ọmọ bọ́nà méjèèjì ọmọ ìyá tó bí ìyá mi Ìṣẹ́yìn bàbá mi Adó-Àwáyé but we are at Ìṣẹ́yìn àtàwáyé we are the same local government so bó ṣe rí nìyẹn so but Adó-Àwáyé ni bàbá tó bí mi so ṣé wọ́n sì wà. àwọn méjèèjì tí wọ́n ti jọ́ lọ́hùn pé lọ́ba àfọ̀rọ̀ kẹwọn. so àmì o. iṣẹ́ wo ló ń ṣe ń gbà ayé wọn iṣẹ́ wo ni bàbá ń ṣe iṣẹ́ wo ni màmá ń ṣe. bàbá mi jẹ́ normally nídìílé wa a níṣẹ́ méjì ìgbà tí mo ti gbọ́jú iṣẹ́ ìlú yìí náà ni wọ́n máa ń dáko wọ́n dẹ̀ ń hun aṣọ ìyẹn aṣọ òkè yẹn so bàbá mi ń hun aṣọ
wọ́n dáko adẹ̀ tún lùlù so iṣẹ́ tí dáàdì mi ṣe mọ́mì mi ó jẹ́ àwọn máa ń oníṣòwò aṣọ títà ni wọ́n torí ọwọ́ màmá wọn ni wọ́n ti bá aṣọ títà yẹn so wọ́n tún so oúnjẹ ní school so àwọn tó máa ń gbóúnjẹ lọ sí school gbà yẹn so iṣẹ́ tí mọ́mì mi ṣe. ẹ ṣé bàbá ẹ jẹ́ àsọ ń pa ìlú yín tẹ́lẹ̀ ti wá torí àwọn tó ń wà káàkiri lọ ti ń wò wá máa ń fẹ́ mọ̀ ń pa ìlú yín fọ́wọ́n tó fẹ́ lọ bẹ̀ agbègbè yẹn kí la mọ̀ ọ́ sí kí lọ nǹkan tó ń ṣe bá mi sọ díẹ̀ ń gba ìlú yín gangan kó lè yan ara lẹ̀. ìlú mi tí mo pè ní Adó-Àwáyé yẹn ó jẹ́ ìlú ńlá kan débi pé oríṣiríṣi nǹkan ni ló wà níbẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn gan wá láti pàápàá jùlọ òkè kan wà lórí odò kan wà lórí òkè yẹn so ìyàké ni wọ́n ń pè odò yẹn ìyàké so suspended lake ni wọ́n pè so odò yẹn ò ní òpin wọn ò rí òpin wọn ò rí ibi tó pin sí orí òkè ló dẹ̀ wà so àwọn tó bá ń gbọ́rọ̀ mi wọ́n ti mọ̀ ń pa odò yìí ìfúndọ̀ ẹni ó jẹ́ gọ́fúnà Ọ̀yọ́ state ń bí gan wọ́n ti yànyàn wá olú Buhari gan tó jẹ́ president wa wọ́n so odò yẹn méjì ni wọ́n ló wà ní gbogbo àgbáyé ọ̀kan wà ní Colorado ní Amẹ́ríkà so but tọ̀dọ̀ wa yìí tóbi ju ti Colorado ní Amẹ́ríkà yẹn lọ so nǹkan mèremère tó jẹ́ nǹkan ìṣẹ̀ǹbáyé ìlú ńlá ni ní ìlú Adó-Àwáyé jẹ́ so bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ náà nílùú Ìṣẹ́yìn tí mo sọ pé bẹ́ẹ̀ni òun lẹgbẹ́ ara alẹ́ o ṣẹ́rípá tó ti rí kan dìmú bẹ́ẹ̀ èyí tó sọ pé wọ́n sọ ń pa suspended lake ẹ̀ ń ṣe mi ò tẹ̀ mọ́ àmọ́ ní ìtọ́ ti sọ yìí a tún ti dìyẹn mú àwọn náà tún ṣe ìgbésẹ̀ bá tún ṣe máa dé rẹ̀ ẹ ṣé bàbá mi bàbá ẹni onílù ni bàbá yín. bẹ́ẹ̀ni sà. nígbà yẹn ṣé ẹ bá wọn lùlù díẹ̀ àti pé irú ṣé àwọn náà lùlù fún àwọn olórin àbí báwo làwọn ṣe ń lùlù gbà yẹn kí ló ń ṣe gbà yẹn ṣé wọ́n lùlù káàkiri ọjà ní nǹkan kan bẹ́ẹ̀ ni yẹn bàbá yín sà. ṣe mọ̀ pé ibì kan láti máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni bàbá mi náà bẹ̀rẹ̀ láti ibì kan so later àwọn náà lélẹ́rẹ́ tí wọ́n ń lù fún so Fẹ́mi King lẹ́ni ẹ̀ ń jẹ́ Fẹ́mi King Èkó ló wà bọ́ àwọn àgbà eléré ni ẹni ẹ̀ ti kú so ọwọ́ tí wọ́n èmi ti bá ìlú yẹn so bó ṣe rí mi. ṣé wọ́n kó dídí kàn yín ni àbí torí bẹ́ẹ̀ ṣe mo fẹ́ mọ̀ báwo ló ṣe wá dé pé ẹ mọ̀ lólu ṣé wọ́n dídí bẹ̀rẹ̀ sí kàn yín pé mọ́wọ́ báyìí ṣe báyìí. ẹ ṣe olóòtú ṣe àwọn pé nǹkan tí bàbá bá ń ṣe tó bá jọmọ tí ò bá ń ṣe ọmọ àlè tó jọmọ ọkọ gidi nǹkan tí bàbá bá ń ṣe yẹn pàápàá jùlọ tó bá jẹ́ nǹkan gidi ọmọ yẹn láti máa fojú sí iṣẹ́ tí bàbá ń ṣe gbà èmi náà dẹ̀ ṣe kíni àti pé ìlú yẹn inú ẹ̀jẹ̀ ló wà so nǹkan tí mo bá lọ́wọ́ bàbá mi òun náà ní ipasẹ̀ èmi náà tẹ̀lé so láti bẹ̀ lọ bí mo ṣe. kò ń ṣe kí bàbá lè sọ pé mú ọwọ́ báyìí lù báyìí ṣe báyìí bó ṣe di pé ẹ mọ̀ kọ́ ara lámàwọ́ kí bàbá yín lù só kàn yín àbí pé ṣé ó ní nǹkan tó pọ̀ sí yín lẹ́nu ni. bí wọ́n ṣe ń ṣe yẹn lèmi náà wò so ọlọ́run dẹ̀ ń fún mi ọlọ́run tọ́ mi sọ́nà bọ̀ ìṣọ́lá pé kinní yẹn inú ẹ̀jẹ̀ ló wà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá tí wọ́n tún jẹ́ bí àwọn ọ̀rọ̀ dádì mi nǹkan bá ṣe ń báṣẹ́ yẹn lọ eléyìí tí ò bá yé mi wọ́n á fọwọ́ ẹ̀hàn mi bọ̀ ọwọ́ kan tó ti fi hàn mí yẹn so mo ti gẹ́ẹ̀tì nǹkan tí wọ́n fẹ́ bọ̀ wọ́n máa ń yí àwọn lẹ́nu pé normally àpọ̀ tá a jọ jẹ́ irọ́ ṣùgbọ́n láàrin ọ̀pọ̀lọpọ̀ wa yẹn bíi pé ọlọ́run kan mo yàtọ̀ ní àárín gbogbo àwa tí àwọn ọ̀gá yẹn tí wọ́n máa ń kókè débi pé ìgbà míì gan tíṣẹ́ bá wá àwọn ọ̀gá yẹn máa ń jà sí mi ni pé lágbájá báyìí ni látòrí wọn gbogbo bá ṣe pọ̀ yẹn wọ́n á fẹ́ pín wa so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá yẹn máa ń sọ pé ọmọ Àyànlọ́wọ́ ni mo fẹ́ kó bá mi lọ ọmọ Àyàn débi pọ̀ ọ̀rọ̀ yẹn gan tún máa ń dìjà pé ṣé òun nìkan ni so mo rí pé kíní yẹn ìjọ́là pé láti inú oyún ẹ̀bùn Ọlọ́run báyìí. Adékan lọ́wọ́ náà mo rí pé tí bá ń ṣèfọ̀rọ̀wérọ̀ pẹ̀lẹ́yìn onílù báyìí máa ní kódà ń pé púpọ̀ nù yín ẹ̀ ń bá ń lé ni bí kí bàbá yín kó jẹ́ pé ó nílò kankan máa ń bèèrè lọ wọ́n pé ẹni tó ń wò yín lé báyìí tó ń wò yín tó ti mọ̀ yín báyìí sí ṣé èèyàn náà lè kọ kó dẹ̀ mọ̀ dáadáa.
tí ò ń ṣe pé ẹbí onílù àbí nǹkan kan rárá ṣé ó lè kọ kó mọ̀ ọ́ lù dáadáa bí ẹ̀yin náà mo fẹ́ gbọ́ látẹnu. ẹ ṣe olóòtú kò sí nǹkan tí ò ṣeé ṣe torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lùlù náà ń sìn most wọn wọ́n wá ní ìdílé onílù but ẹni tá bá ti kọ ẹ̀bùn yẹn mọ́ pé èèyàn lè kọ kó mọ̀ ọ́ lù even though ọ̀pọ̀lọpọ̀ gan tún wà gan ó kàn jẹ́ pé tí wọ́n ń lùlù yẹn tó jẹ́ pé ọmọ ń lù mí gan tí ò lè bọ̀ nǹkankan lẹ́ ṣàfihàn pé ẹni yìí kò wá láti ìdílé onílù bọ̀yàn lè kọ́ ṣá. kí lẹ máa fi mọ̀ pé kò wá láti ìdílé onílù. látàrí ìṣọwọ́ lùlù ẹni yẹn ìyẹn ní ẹ̀kejì ìṣọwọ́ pòwe torí bó ṣe ń pòwe yẹn àwa ti rí nǹkan kan dìmú pé eléyìí ó kọlù ni torí ibòmíì wà ibi tí ò bá yẹ ká réwọ́ tẹ́ni ẹ̀ bá ti lọ réwọ́ níbẹ̀ yẹn torí ọ̀rọ̀ yẹn dàbí àwọn letters ni ó dàbí àwọn tó máa ń play guitar àwọn tó ń play guitar yẹn mọ̀ pé kíní ni wọ́n ń lò note ni so note yẹn ibi tó bá yẹ kí àwọn ti gbóhùn lọ òkè tó bá gbóhùn wá sílẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ nílùú rí débi pé ibi tí ò bá yẹ kí ibi tí ò bá sí àárú tí ibi tárú bá wà aláti réwọ́ nígbà yẹn ṣùgbọ́n tá a bá lọ réwọ́ tá a bá lù ṣákálá á ti mọ̀ pé nìyí náà kò sàbíẹ̀. ṣe rí nǹkan tí mo fi mi rí nígbà tí mo ṣèwérọ̀ pẹ̀lú ajínàjìm tọ́jú nílùú King Sunny Adé wọ́n ṣe sọ rẹ́gí nìyẹn wọ́n ní ti òwe yẹn tó bá di ti òwe yẹn wà á mọ̀ ń pé ẹni yìí ó dà ń pé ó kọ́ bá kọ̀ọ̀kan ń ṣe gbélé yẹn gangan bẹ́ẹ̀ náà ti sọ nìyẹn ń pé tó bá di pé ó lù yẹn ẹ̀ mọ̀ pé ẹni yìí òun mi rí ń pé ó ṣe rẹ́gí bẹ́ẹ̀ ti sọ lóòótọ́ àwọn ìlú gbóríṣiríṣi torí ètò tá à ń ṣe àwọn ará ilé náà a fi ń jẹ́ kó mọ bó ṣe ń lọ náà ni nǹkan tí yóò kó lè máa yé wọn ìkan ló wà ń bí báyìí mo dẹ̀ mọ̀ kó oríṣi méjì mẹ́ta tá máa ń rí aṣàbọ̀kẹ́ máa ń gbé sọ́wọ́ ẹ̀ bá fi ń lù náà ni ẹ bá mi ṣàlàyé báwo ló ṣe jẹ́ kí ni iṣẹ́ wọn ṣó yàtọ̀ síra wọn ni a mọ̀ pé ìlú kan lélẹ́yìí bá ń sìn ìmí wà tó tóbi jẹ́ léè lọ gbogbo náà la máa ń rí lórí stage náà ẹ bá mi sọ̀rọ̀ nípa wọn kí ni ìyàtọ̀ wọn àti pé kí lorúkọ wọn. irú eléyìí tẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ gángan la ń pè eléyìí a tún pè ní àpàlà so à ń pè kan ní ìyáàlù ìyáàlù yẹn òun tóbi jẹ léyìí lọ so ohun ọdẹ tóbi jura wọn lọ so àwọn omele náà wà omele yẹn a máa ń dè yẹn ni òun ló máa ń tó jẹ́ pé tí àpàlà yìí tàbí ìyáàlù yẹn tó bá ń líìdì omele yẹn ni ló dàbí ọmọ lẹ́yìn so gúdúgúdú wà gúdúgúdú yẹn a máa ń là yẹn bọ̀rùn báyìí oníṣẹ́ tó ní kálukú ń ṣe so omele wà omele ìṣáájú omele akọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so iṣẹ́ tó ní kálukú ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ní iṣẹ́ wọn ò papọ̀ so bí àárín ẹ̀ ṣe rí. àmọ́ dàn pé lè tá à ń sọ yìí ó dà ń pé òun ló dà ń pé ó pọ̀ jù tá a máa ń rí káàkiri oníjújù onífújì ní chọ́ọ̀chì nǹkan tí bó ṣe rí ní àti pé kí ló dé àbí gbogbo wọn náà ní ọ̀rọ̀ àmì máa ń sábà rí eléyìí gan káàkiri. bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé aṣọ ọ̀gbàlà ń dá fúngbà so ẹ̀wọ̀n ọtí ibi táyé bá yí sí òun ni ló yẹ ká bá wọn yí sí ó ti wà náà tẹ́lẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé irú ìyáàlú ń sìn ìyáàlú ńlá tó tóbi jẹ léyìí lọ ó ní ibi tí wọ́n ń lò ó dẹ̀ ní tàbí tí wọ́n ń lò ṣùgbọ́n most àwọn eléré tá à ń rí yẹn èyí gangan ni ló jẹ́ bí kókó ń bẹ̀ so gbogbo àwọn tó kù yẹn àsọmọgbè ni ọ̀rọ̀ tọ́rọ̀ bá dọ̀rọ̀ eléré afẹ́ jókòó ṣeré so ìlú tá máa ń lù lélẹ̀ à ń lù àwọn tó kù náà ṣùgbọ́n ìlú eléyìí ìlú tá fi ń líìdì tó jẹ́ bí aṣáájú ọ̀rọ̀ pé eré afẹ́jókòó ṣeré ìlú tá ń pè ní gángan tá tún pè lápàlà ìlú tá ń lù fún nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ ṣé bàbá mi ẹ bẹ ṣe ń jẹ́ kó máa yé wa bẹ́ẹ̀ ẹ mọ̀ kẹ́yìn ara rẹ̀ ti máa wò ó pé ẹ farabalẹ̀ ẹ fẹ́ gbọ́ nǹkan látẹnu bàbá ẹ máa gbọ́ àmọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ náà bàbá torí pé mi náà ṣe ń sọ yìí mo fẹ́ kẹ́ pé ẹ pè nǹkan kan fún wa àti fún àwọn olólùfẹ́ yín káàkiri kí lẹ fẹ́ lò fún wa. ok ṣé kí n kọ́kọ́ fìlù lù ni àbí kí n sọ lẹ́nu náà kí n tó. ẹ fẹnu sọ kẹ wá lò ká lè mọ̀ pé rẹ́gí ni. ẹ yọ́nú sí mi
ẹni bá yọ́nú sí mi ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba òun lẹ́ máa rí. Àánú làárí gbà. Adé orí ọ̀kí. Over to you. Okay. ẹ ṣé bàbá kò ní bàjẹ́ ṣókí ni ẹ fẹ́ kí bàbá máa lò lọ fún yín ẹ̀yin tẹ́ máa sanwó ẹdí sùúrù díẹ̀díẹ̀ ni ẹ ṣé bàbá mi. Bàbá à ń sọ̀rọ̀ bẹ́ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìlú yẹn gbogbo ìtẹ́ ń sọ nílé ilẹ̀ wà ń gbà yẹn o. Nígbà wo ló di pé wà wò pé ẹ fẹ́ kúrò lé tó di pé ẹ fẹ́ wá síṣẹ́ Ìbàdàn àbí Èkó ni ìgbà wo ni àti pé ṣé ẹ ń bẹ̀rù nígbà tẹ́ fẹ́ kúrò nǹkan fẹ́ máa bọ̀ lẹ́kọ̀ọ́ wà máa lùlù yìí. Ẹ ṣé olóòtú. Normally ibì kan náà gẹ́gẹ́ bí nǹkan tẹ́ béèrè ibì kan láti bẹ̀rẹ̀. So ìgbà tá wà ní ilé tí mo wà ní Adó-Àwáyé yẹn àwọn boy kan wà à ń pè bọ̀bọ́ yẹn ní Isiaka Akande Labaika. So school láti kóra wa jọ but before that time a tún kóra jọ à ń ṣeré tíátà ní school. So sister mi kan ní Kẹpẹlà ló ń jẹ́ so àjọ máa ń káàkiri school gbà yẹn àwọn teacher kan ló kó wa jọ a máa ń ṣe tíátà yẹn ṣáǹtì ní Kẹpẹlà kan náà tí gbogbo àmọ̀ yẹn bẹ́ẹ̀ so a máa ń lọ sí school káàkiri láti máa ṣe tíátà yẹn but along the line náà so ni a tún kóra jọ pẹ̀lú boy tí mo dárúkọ lẹ́ẹ̀kan Isiaka Akande Labaika yẹn so Ọlọ́run bless ọmọ yẹn náà pẹ̀lú orin kíkọ Fuji lòun náà nǹkan so bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn but as time goes on so èmi relocate ìgbà tá kúrò ní school so mo move lọ sí Ìṣẹ̀yìn so Ìṣẹ̀yìn yẹn ni mo tún bá ẹnìkan pàdé ńbẹ̀ yẹn so ẹni yẹn jẹ́ Kọ́láwọlé Àrẹ̀mú Àríyọ̀ so òun náà ẹni tó gbilẹ̀ lọ́dọ̀ wa yẹn ní Ìṣẹ̀yìn Kọ́láwọlé Àrẹ̀mú Àríyọ̀ so ọ̀dọ̀ yẹn ni mo wà títí so ìgbà tó wá tó tàbí kan olórin kan látọ̀dọ̀ wa ẹni yẹn jẹ́ Ganiu Abala ọmọ Ìṣẹ̀yìn ni so à ń pè so nickname ẹ̀ jẹ́ Young Guinea àbí Sagini so Sagini yẹn ó ń play bí ògbé so àwọn yẹn ló wá play ní Ìṣẹ̀yìn láti Èkó so normally before that time náà àwọn eléré mi máa ń wá láti Èkó tó jẹ́ pé tí wọ́n bá wá ṣeré ní ìlú so most time wọ́n máa ń nídìí onílù so wọ́n á pè mí pé kí n lọ join ní àwọn people yẹn àwọn tó jẹ́ bí àwọn bàbá wa ṣùgbọ́n tí wọ́n bá ti parí iṣẹ́ yẹn tán ó máa ń ṣe wọ́n bíi pé bóyá kí n máa tẹ̀bọ̀ àwọn bàbá yẹn wọ́n ń fẹ́ release mi so wọ́n ń fẹ́ release bọ̀ mo wò pé ìgbà tó bá tásìkò ṣá so Ọlọ́run ajẹ́wọ́ àgbà rẹ̀ so bá ṣe ń bá so later Sagini yẹn ló wá play ní Ìṣẹ̀yìn lọ́dún náà lọ́hùn so mo wò pé irinṣẹ́ táwọn pípì yìí kó wá yìí ẹ̀rọ Ọlọ́run bà mí so inú mi so dùn gan pé èmi náà dẹ̀ lè tí mo bá ráyè lọ́dọ̀ àwọn pípì yìí ẹ̀ẹ́dẹ̀wọ́rú èmi gan máa dára o so bọ̀ bí gbogbo nǹkan yẹn sáà ṣe ń lọ nìyẹn so ìgbà tó tàbí kan mo ṣe move nìyẹn mo lọ sékòó yẹn ìgbà tí mo dékòó mo ń láti máa wá àwọn pípì yẹn káàkiri so pọ̀ ibi tí mo sá wà mo ń ráwọn eléré kéékèèké kan tí wọ́n ń pè mí so tí mo ń bá wọn ṣiṣẹ́ so bí àárín ẹ̀ ṣe rí nìyẹn. Ìgbà ló wá ṣe wá padà rí wọn àbẹ́ ń tẹ̀ rí wọn rárá mọ́. ẹ padà rí wọn. a padà ríra bọ̀ ìgbà tá máa padà ríra yẹn àwọn tó jẹ́ bí onílù tí mo bá níbẹ̀
ẹ̀mọ̀ wọ́n nǹkan kan wà tó ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ kí n dúró so gbà tí mo dẹ̀ rí pé ibẹ̀ yẹn fẹ́ ó fẹ́ lágbára jẹ̀mí mi lọ mo láti kúrò so mo ṣe kúrò ní ọ̀dọ̀ àwọn pípín ẹ̀ mọ́ àti mo sì tẹ̀lé wọn fún bí ìgbà díẹ̀ so kó tó di pé mo kúrò. ẹ ṣé bàbá ẹ ti wá wà lẹ́kọ̀ọ́ báyìí sí mo mọ̀ pé kò ń ṣe pé ó kọ̀ déédéé lọ bẹ́ẹ̀ ni wàá dé pé gbòòrò ẹ lọ sókè náà àwọn tá lè ṣeré fún tẹ bá rántí nígbà yẹn tó di pé ẹwùdè kó ń gbà yẹn kọsá láti wọn yẹn náà ṣe pàtàkì tá a bá ń sọ ìtàn yín ó ṣe pàtàkì ká sọ wọn tẹ́tí ṣeré fún gbà yẹn náà. bẹ́ẹ̀ ẹ sí olóòtú ara àwọn tí mo ṣeré fún gbà yẹn gbà tí mo ní mo kúrò lọ́dọ̀ àwọn pípì yẹn wọ́n ń pe ẹnìkan ní Sule Maitama. Sule Maitama. Muṣi ló wà. Muṣi ló wà ní sáàdì tàbá ibi tí wọ́n máa ń wọ mọ́tò dálékọ́ yẹn so ibẹ̀ ni Sule Maitama yẹn wà so mo bá play so mo tún gbà tó yá mo tún lọ sọ́dọ̀ mo bá lọ́fàsís so lọ́fàsís lágége mo bá àwọn èèyàn náà mo bá wọn play so mo bá Adéwálé Àyùbá play so irú rẹ́kọ̀dù kan tó ṣe rẹ́kọ̀dù kan tó ṣe bọ́ọ̀bù so èmi náà ni the first person tó máa play ìyáàlù fún wọn torí gbogbo táàmì yẹn kò sápàlà àwọn òun play àpàlà sákárà àti ìyáàlù lásán so sákárà àti ìyáàlù òun la fi ń lead ńgbà yẹn ní ibẹ̀ yẹn so àtúnpẹ̀ nìkan ní Ìsíkàbàkà Àjàní. Ìsíkàbàkà ọba sì wà. So gbogbo àwọn tí mo bá ṣeré. Bàbá ẹ jẹ́ gbé yín padà sẹ́yìn díẹ̀ nígbà tẹ́ ẹ sọ pé ẹ ń ṣeré káàkiri nǹkan kan ẹ ń ṣe láìfù nǹkan náà ńgbà yẹn náà mọ́ra wọn ẹ ń bá wọn ṣe kán ń ṣeré káàkiri. Èló ń gbà yẹn lẹ ń pa ń gbà yẹn tí ẹ pé owó tí ẹ máa ń pa ń gbà yẹn. Ṣé olóòtú ṣe mọ̀ pé iṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ gbà míì interest yẹn ló dàbí pé ó fẹ́ jàjù pé kan rí mi pé lẹ́yìn lágbájá ni mo wà àti pé iṣẹ́ yìí ìgbà tí mo notice pé kò sétò láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nídìí iṣẹ́ ìlú yìí tètò bá wà ní eléré onílù tó máa kúrò lẹ́yìn eléré kan lọ sẹ́yìn eléré míì tó bá di pé onílù kan kúrò lẹ́yìn eléré kan before kó nílùú míì tó lọ síbẹ̀ ó yẹ kó ṣèwádìí pé kí ló fà á tó fi kúrò lùkọ̀ ní bẹ́ẹ̀ lọ́bẹ̀ torí kò sí ètò pé wọ́n sáré mi lẹ́yìn lágbájá mo bá lágbájá play mo bá tàmẹ̀lì play so òun ló kò ṣe pé ẹlòmíì náà wọ́n sákàn rí mi pé mo bá ọ̀dọ́ lágbájá pé ìmí gan ṣé nǹkan míì kò bá nǹkan gidi míì bí owó jáde lẹ́ ń san gbà míì gan téèyàn bá ń ṣeré ń gbé ìgbà míì. kò ṣe pé kò bówó jáde bọ̀ ọmọ ọgbà náà là á pọ̀n fúngbà so báyé ṣe rí náà ni la ṣe ń lò nígbà yẹn so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ ṣé bàbá ó wá dé pé ẹlòlù fún bàbá wa Ìsíkàbàkà Àjàní báwo ni ìrìnàjò yẹn sì ti wá ń lọ ṣẹ̀ṣẹ̀ ń lù lọ náà ni ṣẹ̀ṣẹ̀ ń lù báwo ló ṣe wá jẹ́ kí lọ wọn ìdojúkọ nǹkan tó wọ̀ gbogbo àyẹn nǹkan kan. ìdojúkọ pọ̀ àpáàtì pé èèyàn jẹ́ onílù gbogbo iṣẹ́ tí èèyàn bá ti wà ń bẹ̀ tọ́lọ́run bá dẹ̀ ti sọ pé ọmọ ológo ni àwọn challenges wà tí ẹni yẹn láti ṣe kíni tó ń láti bá pàdé kò sí torí àwọn tó bá ń bẹ̀ yẹn wọ́n máa enviness ní láti wà pé ó ṣe jẹ́ pé òun nìkan ni so ìdojúkọ pọ̀ rẹpẹtẹ bọ̀ àyè ọpẹ́ ṣe kíni ó yọ lọ́jọ́ òní so wọ́n ní bí olórin kan onítọ́lọ́run bá ti gbèjà ẹ̀dá kí lórí ẹ̀ tó bínú sí so tàbá ní ká máa sọ̀rọ̀ ìdojúkọ pọ̀ even though mo tún fèsì títí dọ̀la bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí so bí àárín yẹn bó ṣe rí. nígbà tá à ń sọ pé ẹ̀ ń lùlù láyé ìgbà mi mọ ọdún yẹn bóyá bí etí àbí nǹkan lẹ́ ń sọ pé ẹ̀ ń lùlù káàkiri mi mọ́ etí náà. ẹ jẹ́ ká sọ̀rọ̀ pàápàá tó ń ṣẹlẹ̀ ń gbòòrò ń gbà yẹn torí ẹ̀gbọ́n àgbà lẹ́yìn jẹ́ sí wa àwọn olórin wo ló ń dún gbà yẹn yálà ní jùjù láyà ní fún ìtọ́jẹ́ kí wọ́n ń dídá pé ní gbòòrò ń gbà yẹn àwọn olórin yìí ni mo fẹ́ gbọ́ látẹ̀mí. àwọn olórin pọ̀ àsìkò tí mò ń sọ yẹn ṣe rí àwọn Ìsíkàbàkà
àwọn Ṣínà Àkànní àwọn Àdìsá Aláṣẹlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ní láyìn tí Fuji ni mo sọ yẹn àwọn eléré mi náà wà tí mi ò rántí dárúkọ bọ̀ irú àwọn èmi làwọn Ìsíkàbàkà yẹn àwọn Ṣínà Àkànní àwọn Àdìsá Aláṣẹlà yẹn àwọn yẹn di Mushimu àwọn eléré mi wọ́n tún àwọn eléré mi náà wà bí Lagos Line tó jẹ́ pé wọ́n pọ̀ lọ náà bẹ́ẹ̀ so wọ́n pọ̀ even though mi ò rántí lẹ́ẹ̀kan eléré kan náà wà ní Lagos Line Ìjìrẹ́tẹ̀kóyè ni wọ́n ń jẹ́ so Ìjìrẹ́tẹ̀kóyè ni wọ́n ń jẹ́ ẹ̀yìn àwọn Ìjìrẹ́tẹ̀kóyè yẹn ẹ̀yìn wọn ni Súlẹ̀ Àlàó Màláíkà wà so àwọn Ìjìrẹ́tẹ̀kóyè yẹn òun ni Súlẹ̀ Màláíkà yẹn ló ń tẹ̀lé ńgbà yẹn so mo sì bá àwọn Ìjìrẹ́tẹ̀kóyè náà mo bá wọn lù so bí nǹkan ẹ̀ ṣe nígbà. Báwo ni Fuji ńgbà yẹn tá bá ń sọ nípa Fuji music tó ní mọ̀ kò sí bá mọ̀ pé Chief Tasogara ní Barrister bàbá akọrin sí Àyìnlá a mọ̀ pé ìgbà yẹn bàbá wa Máyégún mọ̀kàn báwo ni Fuji music ńgbà yẹn from ní angle ìlú lílù ṣe mọ̀ káà kàn ń gbọ́ lù ní professional lẹ́yìn ṣé yàtọ̀ ti wà ní ìlú lílù nígbà yẹn sísìn bẹ́ẹ̀ ṣe ń lù só ti ìyàtọ̀ wà. ìyàtọ̀ wà ìdí tí ìyàtọ̀ fi wà ní pé ní gbogbo táàmì yẹn mo sọ́rí o àwọn ìbéèrè tẹ́ bi mí lẹ́ẹ̀kan yẹn ṣe mọ̀ pé mi ò rántí dárúkọ àwọn eléré ńlá yìí. mọ̀ olórí lẹ́ wọ́n ti kiri lẹ dárúkọ bẹ́ẹ̀ ni ó yé mi ó yẹ wàhálà alẹ́ náà. so ìyàtọ̀ tí mo ló wà ní pé ṣe mọ̀ pé bójúmọ́ ṣe mọ́ ní gbogbo nǹkan ń yàtọ̀ so torí nǹkan tí ìyàtọ̀ fi wà ń sì ni pé àwọn nǹkan kan wà tá a ti mú wọnú mísíkì yẹn tí ò sí nígbà yẹn gbogbo táìmù tẹ́mi ń sọ yẹn èmi ni piano ni jìtá ni nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ ti àwọn olóyìnbó dé kò sí yẹn kò sí ń gbà yẹn bọ̀ tí sìn yẹn náà tẹ́ bá wo gbogbo bí nǹkan ṣe ń lọ ẹ rí pé especially Fuji music ó fẹ́ dàbí pé bóyá bí rọ́ jùjú gan ni lọ́wọ́ tá a wà yìí so ìyàtọ̀ tí mo rí ń bẹ̀ nìyẹn. ṣé ìlú wa le láti ìlú lẹ́yìn oní Fuji ńgbà yẹn sísìn ìgbà òde ló le láti lù jù ṣé nígbà yẹn ni àbí sìn. ìgbà yẹn ni ìlú le láti lù jù. torí pé wàá ṣiṣẹ́ kárakára. ó tẹ̀ ń fà bọ̀ bá tó lẹ́ni tó máa sáré fún ẹ pé tó bá lẹ́ni tó máa jáde fún ẹ pé eléyìí ni bóyá tẹ́ni tí ń bá ṣẹlẹ̀ o eléyìí ló máa torí gbà yẹn mi ní parọ́ fún yín ẹni tí ò bá ẹni ó láyà kó wá wọ̀ ni torí gbà míì bẹ́ẹ̀ lómi ìlú tẹ́ ń rí tẹ́lómi gba gbélù kalẹ̀ wọn ò bí ìyá ọ̀kan ni kó lọ òun fẹ́ gbélù yẹn ó lè gbé yẹn tẹ́gbẹ́ kí ẹ̀gbẹ́ máa rà tàbí kó mọ́ pàlù yẹn kó kí ọwọ́ yẹn rọ̀ ṣùgbọ́n sì ojú ti là gbogbo nǹkan yẹn kò wọ́pọ̀ mọ́. kò ní mí ní ìmọ̀. so nǹkan tí mo rí nìyẹn. ẹ ṣé bàbá gẹ́gẹ́ bá ṣe wá ń bá ìtàn yẹn lọ bàbá torí pé a ní fẹ́ kó pẹ́ jù sọ́rọ̀ àwọn ará ilé náà tán wà náà. torí ẹ̀lẹ́mí náà ṣe bá ń gé ní. ìgbà wo ló wá lọ́wọ́ yìí mo mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí sì ẹ wà lọ́dọ̀ bàbá wa King Wasiu Ayinde Marshal lẹ́ lùlù fún báyìí Máyégún akínyìn o Kẹ́mọ̀ Lágùn o báwo lẹ ṣe pàdé wọn ìgbà wo lẹ dọ́dọ̀ wọn. ẹ ṣé olóòtú ọdún kan wà wọ́n wá play ní sẹ́yìn tí mo ń sọ ń pa èyí náà so eré yẹn bí ọdún wo ni ẹ ṣe rántí ṣe bí 80 ó dàbí bóyá bí 80 or 87 ni wọ́n wá ṣeré yẹn so first time tí máa kọ́kọ́ pé èmi náà lé ní mo fẹ́ wo àwọn pípì ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́njọ́ pé mi ò lórí ọ̀fẹ́ àti dúró lágbo yẹn jọba mọ́ gbá nǹkan tí mo tún gbọ́ yìí náà. kí ló dé tẹ̀ lórí ọ̀fẹ́ láti dúró rẹ̀. nǹkan tí mo ń try láti sọ ni pé agbo yẹn ibi tí wọ́n lé wa sẹ́yìn sí pé wọ́n lórí ọ̀fẹ́ àti súnmọ́ tòsí ibi tí wọ́n ti ń kọrin tẹ́tẹ́rẹ́ ti ń ṣẹlẹ̀. bọ̀ ìjọ yẹn náà ìgbà tí mo rí ẹnìyẹn mo wò pé pẹ̀lú ògo Ọlọ́run
mo máa bẹ́ẹ̀ ní ṣiṣẹ́. ní 1980. ẹgbẹ́ bíi yà bóyá 87 bóyá 87 ṣá so bí àárín yẹn bó ṣe rí nìyẹn. ẹni lọ́kàn gbà yẹn. bẹ́ẹ̀ ni. àmọ́ 87 yẹn kọ́ lẹ ti bẹ̀rẹ̀ sí bá wọn ṣiṣẹ́. no 87. nígbà wo lẹ wá dọ́dọ̀ wọn tẹ bẹ̀rẹ̀ báwo lẹ ṣe pàdé. bá a ṣe pàdé ni pé mo kúrò ní after tí mo ti lù fún gbogbo àwọn eléré tí mo sọ. bẹ́ẹ̀ ni. gbogbo àwọn challenges mo rí mi ò lè face kìíní yẹn mọ́ mi wà lùlù fún eléré kan mọ́. wow. obìnrin kan wà ní àlàáfíà ni mo ṣe wọ́n pe woman ní màláíkà ní àlàáfíà oníchọ́ọ̀chì lẹ́ni yẹn. àlàáfíà. so oníchọ́ọ̀chì ni ọ̀dọ̀ ẹni yẹn ni mo wà àtọ̀gá mi kan ọ̀gá mi yẹn ti ṣaláàsì kọ́ lọ́n bá fọ̀rùn kẹ́wọ̀n oúnjẹ ilẹ̀ adíbélò ilẹ̀ adíbélò yẹn àwọn ọ̀gá wa nídìí iṣẹ́ ìlú ní àwọn ọ̀gá tó jẹ́ pé àwọn táwọn wí àwọn yẹn máa lùyàn mọ́ lù níbi tọ́lọ́run kẹ́wọ̀n dé. ilẹ̀ adíbélò. so ó dà pé ẹni ẹ Amẹ́ríkà ni ló padà kú sí àbí nǹkan ṣá so èmi àti ọ̀gá mi yẹn òun lájọ wà lọ́dọ̀ màláíkà yẹn so ilẹ̀ adíbélò yẹn ń lù Délé Abíọ́dún ni ṣùgbọ́n létà ni àwọn náà kúrò àjọ wà lọ́dọ̀ màláíkà tí mo sọ pé obìnrin lẹ́ni yẹn wájú ní church so bá ṣe wá ibẹ̀ ni mo wà níjọ́kọ̀ ẹnìkan wà tó ń play ṣẹ̀kẹ̀rẹ̀ fún Alhaji Wasiu Ayinde à ń pẹ́ nìyẹn ní Babalòpó ẹni àgbàlagbà ni òun ló ń play ṣẹ̀kẹ̀rẹ̀ fún wa bọ̀ ọlá pé èmi jẹ́ mọ́ mu ṣi gan mo use mọ́ mu ṣi gidi gan so ẹni tá dẹ̀ ń sọ yìí náà ọmọ mu ṣi lòun náà so òun ló máa ń ìgbà tó máa ń rí gbogbo effort mi mo ṣe ń ṣiṣẹ́ lọ́gbà bọ́bọ́ yìí lè bá wọn ṣiṣẹ́ o bọ̀ ṣe mọ̀ pé nǹkan tó náà bá ti kọ láti bẹ̀rẹ̀ ó lè pẹ́ bóyá ó máa padà wá sí ìmúṣẹ náà ni so bí mo ṣe wà lọ́dọ̀ bá ṣe parí program ní ọ̀dọ̀ màláíkà níjọ́ àdèmá ṣe program yẹn di bíi 7 lálẹ́ ni torí orí títì báyìí la máa ń lò ní àlàáfíà street yẹn àwọn tó bá ń gbọ́rọ̀ mi wọ́n ti mọ nǹkan tí mò ń sọ pẹ̀ bí máyì ló wá inform mi pé àwọn dẹ̀ wà ní fàdé yìí o ọ̀rọ̀ bóyá bí 89 nd pé àwọn fẹ́ play ní fàdé yìí so bí máa ṣe ó sáti inform mi so bá ṣe parí program yẹn èmi ò dúró di time tí a parí program church yẹn bí mo ṣe gbéra nìyẹn but normally mo ti gbé àwọn ìgbésẹ̀ kan láti darapọ̀ mọ́ àwọn pípù yìí pọ̀ gbogbo ìgbésẹ̀ tí mo gbé yẹn pàbó ló já sí kò sọ́nà ń bẹ̀ so mo ṣe agbábọ́ ní play yẹn ní fàdé yìí eré ọ̀sán léré yẹn èmi kan gbà tí wọ́n dọ̀hún so brother mi kan wà brother mi yẹn ó play fún Yomi Taiwo yẹn àwọn tó bá bàbá àwọn second band bàbá commander play ní ẹni yẹn náà òun náà padà dá báńdì lẹ̀ brother mi tí mo wá ń sọ yìí Àyàngbèmí ló ń jẹ́ so Àyàngbèmí ló ń jẹ́ ó jẹ́ ọmọ Làlátẹ̀ so ẹni yẹn like mi gan mo wá sọ fẹ́ nìyẹn pé ó dà pé wọ́n mà láwọn pípù yìí ní play ní fàdé yìí so máa yẹ kẹ̀dẹ̀ rẹ̀ ó dà pé bọ̀dágbèmí Àyàngbèmí tí mò ń sọ yìí wọ́n ti jọ wà pẹ̀lú Shina Peters nígbà kan àti Alhaji Mọ́gàjì Alhaji Kòkúmọ́ Mọ́gàjì tó padà jẹ́ mánéjà fún Wasiu Ayinde so wọ́n ti jọ wà Alhaji Mọ́gàjì náà ti wà lọ́dọ̀ àwọn Shina Peters so brother mi yẹn wá ń sọ fún mi pé ó wá tẹ̀lé mi ká jọ lọ síbẹ̀ so tó bá ti rí Alhaji Mọ́gàjì yẹn ọ̀rọ̀ yẹn máa ṣe kí ni ó máa ṣẹ́tù bọ̀ eré ọjọ́ yẹn tí wọ́n ní ní fàdé yẹn eré ọ̀sán ni so ma sáré àwọn pípù yẹn wọ́n wà ní àwọn boys wọ́n wà ní bí apalọ̀ kan kí iṣẹ́ tó bẹ̀rẹ̀ àwọn yẹn ń ṣe fàájì so brother mi tí mo pè ní Àyàngbèmí yẹn ìyẹn wá ń bá ẹnìkan tó jẹ́ bí onísákárà Olúpẹ̀rí so ìyẹn sábà ṣe báwo ní nǹkan kan pé change kan wà lọ́wọ́ àmúlẹ̀ change wà lọ́sí ó sáàdì pé kí n mú owó yẹn wá pé ká fi ṣe fàájì fún àwọn pípù yẹn so along the line brother mi yẹn wá padà ṣàlàyé fún
ìgbà tó ti rí pé wọ́n ti ra tí ẹ bí fàájì ṣáà ti ń lọ fàájì ti ń lọ bí brọ́dà mi yẹn ṣe kì í bọ́ wọn lára nìyẹn pé àbúrò òun yìí ó dẹ̀ láìkì ọ̀dọ̀ yín bí nǹkan gbà lálàyé bá ṣe torí pé àbúrò yìí fẹ́ wá ẹ ṣe ń ra ọdún ọ̀dà òun òmùtímọ́ ó dẹ̀ ti sí ọtí yẹn bá ọtí tó kúkú sí àwọn ò lè bó padà mọ́ má wọ́n rí máa ṣe fàájì ẹ̀ lọ fi wálẹ̀ kọ́lì sóríṣọ̀ bá ti gbàgbé àríyàn sí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn ìgbà tí wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn so ìgbà yẹn cover stage báyìí ni wọ́n máa ń lò wọ́n máa ń cover ẹgbẹ́ méjèèjì yẹn mò ń sọ̀rọ̀ 89 fún yín ṣé ẹ̀ ń gẹ̀tì mi. mo wà pẹ̀lú yín bàbá. so wọ́n ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn so mo wá sọ fún woman oníbíà palọ yẹn pé kó jọ kó fún mi ní chair kan so èmi wá dúró lórí chair yẹn láti máa lè fi wo torí cover stage ni ẹ dúró mi lè rí wọn lórí stage mo wá dúró lórí àga yẹn bọ̀ bí mo ṣe ń lọ yẹn báàgì ìlú tí mo fi kúrò ní chọ́ọ̀chì màláìkà yẹn báàgì yẹn sì wà lọ́wọ́ mi so mo wá drop báàgì yẹn fún àbúrò mi kan tó tẹ̀lé mi kó bá mi gbé báàgì yẹn lọ́wọ́ èmi ò fẹ́ jẹ́ kí wọ́n rí mi pé mo nílù ní mí àbí mo gbélù wá síbẹ̀ yẹn so àbúrò mi tí mo ń sọ yẹn kọ́lọ́run fọ̀run pé ó ti kú so mo á drop báàgì yẹn fún so wọ́n sá ń bá play yẹn lọ wọ́n sá ṣe ń lọ báyìí àwọn nǹkan kan ṣẹlẹ̀ lórí stage yẹn mo sáré pé aláàjì lọ bá ẹni yẹn olómele yẹn mo sáré pé aláàjì ń wọ̀n rẹ̀ lákọ̀ọ́kọ́ normally mi mọ̀ ohun ẹni yẹn ṣe ẹ̀kẹ́ni ẹ̀kejì ìgbà tó dẹ̀ kẹta wọ́n lẹ́ni yẹn bọ́lẹ̀ lórí stage èmi sì wà lórí àga yẹn ibi tí mo dúró mo kàn rí pé aláyé kan náwó ni pé àwọn àtàdẹ̀ dúró àpọ̀ ìwọ aláyé wo ló náwó aláàjì Wasiu Ayinde sọmọ yín ni kò tiẹ̀ kò yé mi pé ìwọ tí mo gbọ́ báyìí gbogbo everybody tó wà lẹ́gbẹ̀ẹ́ mi everybody kan fọ́n dànù ni pé pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ìkọ̀ọ̀kan so wọ́n ṣe fọ́n dànù nìyẹn èmi sáà dúró ẹni ó sàtún náwó pé kíní kan mo wá fọ́ gbáyà pé ṣé mi aláàjì gan lè máa rántí sórí mo sọ fún yín mo wá fọ́ gbáyà pé ṣé mo wá gbọ́ pé ìwọ tó náwó sáyà máa bọ̀ so mo ṣe ń lọ nìyẹn bọ̀ mo ṣe wá gorí stage yẹn ẹni tí wọ́n lé bọ́ọ̀lẹ̀ yẹn omele ló ń play so omele lẹ́ni yẹn ń play so bí mo ṣe wá gorí stage yẹn omele yẹn ni wọ́n expect pé kí n ṣe kí ni kí n gbé God so good ọmọ tí mo gbé báàgì fún èmi ò gbà tó súnmọ́ ọ̀dọ̀ mi so bó ṣe gbé àpàlà yẹn fún mi nìyẹn meanwhile tí n bá máa dúró máìkì tí wọ́n sẹ̀tì fún olómele ibẹ̀ ni máa lọ dúró sí so mo ṣe mo ṣe wá gbé lòkù yẹn kọ́rùn báyìí ló wá wò pé ọ̀tọ̀ ní nǹkan ta ní kẹ́yìn yìí gbé ọ̀tọ̀ ní nǹkan tó gbé so ìgbà tí mo tún máa mọ́pa ọwọ́ àlàáfíà yìí òun ni mo fi mú ọ̀pá so ó sá pé kí ló fẹ́ ṣẹlẹ̀ àwọn èèyàn dẹ̀ ń jó ó sá dúró kò kọrin fáwọn ènìyàn mọ́ ní aláàjì ó sá wò mí so mo sá pé tó kò possible fún mi mo ṣe ẹ̀dẹ́ mi kí n kàn débẹ̀ kí n bá jẹ́ bàbá ni bàbá jẹ́ ẹ̀bá àtàkìtì bẹ́ẹ̀ mo ní sọlẹ̀ bàbá ni bàbá jẹ́ so mo ń láti wò pé báwo ni mísìkì yìí ṣe ń lọ. bọ̀ ṣe bọ́wọ̀n mi wà tó ń lu àpàrẹ lórí stage àbí. kò sí ẹnìkan tó wà mẹ́gbà ju ìyáàlú lẹ́ni yẹn ń play ẹnìyàn jẹ́ àyàndíyà ẹnìyàn náà ti kú so ó ń play ìyáàlú so mo ń láti wò pé ibo mo lè rúra mímọ́ ní àárín yẹn so ọlọ́run sá fún mi ṣe mo sá wà kankan mo fi ń báàkì àwọn èèyàn mi yẹn bọ̀ ibẹ̀ mo ti rí ń jẹ́ yẹn pé ojú ogun ni mo wọ̀ wáyìí so tí mo bá ní mo wẹ̀gbẹ́ àwọn tó kù tó ní jó nílùú yẹn tí wọ́n bá fojú jágbe mọ́ mi ń gbà báyìí àtọ̀pá tí mo mú lọ́wọ́ ni o àti ìlú tí mo gbé sọ́rùn ni gbogbo ara mi báyìí bó ṣe máa ṣèkì lélẹ̀ ṣùgbọ́n nǹkan tí ọlọ́run bá ti parí kò sí ohun tẹ́dá àlàyé kan lè ṣe sí gẹ́gẹ́ bí èròǹgbà mi láti ìgbà tí mo ti rí àwọn pípù yìí tí mo dẹ̀ tí mo gbá ó dẹ̀ wà lọ́kàn mi pé mo fẹ́ bá àwọn pípù yìí ṣiṣẹ́
ó dà pé ọ̀rọ̀ yẹn lọ́lọ́run wá padà mú wá sílé àṣẹ so ọ̀gá yẹn bó ṣe yẹn Alhaji Wasiu Ayinde nǹkan tó ṣe fún mi níjọ́ yẹn ó wò pé ọmọkùnrin yìí tó bá máa fi tó bí ijọ́ mélòó eléyìí ó máa jẹ́ kí mísíkì yìí ó máa yàtọ̀ ni so ó dúró tì mí níjọ́ yẹn débi pé ìgbà tó time kan pẹ̀lú máìkì omele tí mo fi ń tún lu àpàlà náà àwọn tó kù mí àwọn tó jó nílù yẹn àwọn onísákàrà yẹn wọ́n ti ṣẹ́jú sí ẹnjíníà èèyàn tuntun mú fọ́ọ̀lùmù yẹn ó ti wọ wálẹ̀ lóòótọ́ ní first day tí mo kọ́kọ́ débẹ̀ ni o Alhaji wa gba kíní yìí o despite the fact pé máìkì omele ni mo tún lò tó dẹ̀ jẹ́ pé máìkì àpàlà ó yẹ kó loud so ìdí omele ni torí bí mo ṣe gorí stage ńjọ́ yẹn omele ni wọ́n rò pé bóyá máa gbé kó tó rí pé mo gbá pàlà ìyá Alhaji wa gba kíní máa lò ó wá lọ sí di ọ̀dọ̀ àwọn engineer yẹn ó lọ yí fọ́ọ̀mù yẹn sókè kò tí gorí stage báyìí wọ́n tún fà kíní yẹn wálẹ̀ ibi tí mo fi sọ pé ojú ogun ni mo wà nìyẹn o so ìyẹn sáwọ́ pé ó sáà ní bí pé èèyàn ní interest sí èèyàn ni so ẹ̀ẹ̀kejì tó máa padà lọ àwọn lè máa rántí ọ̀rọ̀ tí mi ń bá yín sọ̀rọ̀ ó ti sàmì ibi tó gbé fọ́lù kíní yẹn sí ẹ̀kẹta tó máa padà lọ báyìí tó mú rí pé wọ́n ti so ẹnjìníà yẹn ló mọ nǹkan tójú òun rí ní ọjọ́ yẹn so débi pé bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ yẹn sáṣe ìgbà yẹn kẹ̀dẹ̀rẹ̀ eré àṣemọ́júmọ́ di bí aago 8 àbí 8:30 àárọ̀ ni so ó sá níjọ́ yẹn ṣá ló ti jẹ́ kó yé mi first day tí mo dé pé ló ti fi mí kọ́ àwọn pípín yẹn lọ́rùn pé tí nǹkan kan bá ṣe ọmọkùnrin tóun bá wá tóun ò bá rí wàhálà wà o so ìyẹn jẹ́ kára wọ́n ṣe kí ni kó wálẹ̀ díẹ̀ so bá ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ darapọ̀ mọ́ wọn nìyẹn bí mo ṣe wọlé nìyẹn ṣá. ẹ̀yin ará ilé ṣé ẹ̀rí bá ṣe ń ba lọ ẹni tó bá ń gbọ́rọ̀ ètò yìí tí ò bá di nǹkan mú ó yẹ kó mọ̀ pé ilé ayé pé méjì wọ́n ń sọ pé kò ń ṣe pé wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú Alhaji Wasiu Ayinde àwọn ò ní ìbáṣepọ̀ kankan lọ títí kankan ju pé àwọn ṣáà ní interest nípa wọn fẹ́ ṣeré pẹ̀lú wọn àwọn dẹ̀ wà ń bẹ̀ wọ́n dúró sórí jí àwọn wo bẹ́rẹ̀ yẹn ṣe ń lọ ni àwọn ò tẹ̀ mọ̀ pé bóyá jọ nǹkan wọn máa gun orí stage ẹ̀dọ̀ ó bá ṣe sọ ló wà ní kí wọ́n darapọ̀ mọ́ wọn tó wà ní kí wọ́n bẹ̀rẹ̀ sí lù fún wọn nǹkan tó bá mọ̀ pé ó nífẹ̀ẹ́ sí fọkàn sí Ọlọ́run bá ṣe fún wa bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn báwo ni ìrìnàjò yẹn ṣe wá rí látọjọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ yẹn ṣé láti ìgbà yẹn títí dì sí náà ni ẹ ti wà ní àbí ẹ fẹ́ gbẹ́lẹ̀ àbí nǹkan kan jẹ́ àmọ́ kọ́ ọ́n dalẹ́ náà bẹ́ẹ̀ ṣe ń fún wa jẹ́ yẹn kọ́ máa gbádùn ẹ̀ lọ. ẹ ṣe olóòtú ẹ mọ̀ pé àwọn challenges kan ò lè ṣe kó má yọjú bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí iṣẹ́ tá à ń ṣe àwọn challenges kan wà tó jẹ́ pé ó tó time kan as time goes on bá ṣe ń bá ètò yẹn lọ so àtijọ́ rin àwọn ìrìn àjò kan débi pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ tẹ́lẹ̀ ó tó ọdún kan a travel yẹn ní 91 lọ sí London so bá ṣe wá dé London yẹn ìbẹ̀rù àwọn pípù wà yẹn náà ṣe kí ni ó sì ń bá yín lẹ́rù náà ó wà lára ṣe bẹ́ẹ̀ ti wà pẹ̀lú wọn díẹ̀ kò rí bẹ́ẹ̀ o ojú ogun ni o kò rí bẹ́ẹ̀ so tàbá wá dé play tí mo bá ti ń play lọ wọ́n lè jáde mọ́ mi lẹ́nu so èmi á fẹ́ ní sùúrù pé kán lọ pé kí láàfin kó má dàrú kó má rough èmi ò mọ̀ pé ọ̀gá ń wo gbogbo nǹkan tó ń lọ yẹn so ọ̀tọ̀ dẹ̀ níbi tọ́gá ń gbé ìyẹn ní London nígbà yẹn ọ̀tọ̀ níbi ọ̀gá ń gbé ọ̀tọ̀ níbi tí wọ́n kó àwa sí ọ̀gá wa wá sọ́dọ̀ wa jọ kan ló bá ń pè pé Kúnlé àbí kí lórúkọ ẹ̀ mo ní bẹ́ẹ̀ ní sàkúnlé lórúkọ mi so Kúnlé ni wọ́n máa ń pè ó sí ní ṣòyí ni mo ní mo wà ń bẹ̀ oṣù ọ̀gbọ̀n wà ń bẹ̀ mo ní mo wà ń bẹ̀ àwọn ògbọ́lù kọ̀ọ̀kan mo ní tí mo bá fẹ́ jáde ó dà pa àwọn pípìn yẹn jáde mọ́ mi lẹ́nu èmi dẹ̀ wọ́n pé kí láìfì máa kó má rọ́ọ̀fù kí láìfì má rọ́ọ̀fù ṣe ìwọ ló ń kọrin ṣe ìwọ ló máa sọ fún àwọn pé láìfì kan rọ́ọ̀fù ẹ wọ́n bá ti jáde mọ́ lẹ́nu wọ́n náà jáde mọ́ wọn lẹ́nu
so máa wò pé tó anyway ó dà pé ẹnìyẹn fún mi lágbára lọ́jọ́ yẹn so nǹkan tó ṣẹlẹ̀ yẹn ló wá dàbí pé agbára ti dé báyìí so bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn at the end of the day wọn ò bá máa wí gbá wá wèmí gan ṣe kí ni ní ìtẹ́ ojú everybody mọ́ so bá a ṣe ń bá a lọ nìyẹn ó dà pàgbára ò ní ká eléyìí mọ́ everybody ṣe kí ni wọ́n ti fà sẹ́yìn nìyẹn ló fà fi di pé àpàlà yẹn bẹ̀rẹ̀ sí lead láti iṣẹ́ ta lọ ṣe ní abroad ìyẹn ní London ó ṣe di pápálà yẹn ti so bó ṣe bẹ̀rẹ̀ sí lead láti gbà yẹn náà normally iṣẹ́ wa division of labour oníkálukú ń ṣe tiẹ̀ ìyáàlú ń sọ tiẹ̀ lọ́tọ̀ sákárà tó bá tásìkò sákárà òun náà dún àpàlà náà ṣe tiẹ̀ bọ́ wádà pé 1990 yẹn àpàlà nígbà yẹn làpàlà yẹn ti ṣe kí ni ló ti wọlé láti ayé rẹ́kọ̀dù American Tips so 1990 la ṣe American Tips so ibi tí àpàlà yẹn ti tó ti di pápálà wọlé nìyẹn so ìrìn àjò London yẹn ló gbà mí kalẹ̀ lọ́wọ́ òmìnira so bó ṣe rí nìyẹn. ẹ gbé mi lọ síbi tí mò ń lọ kàn yẹn ó tó rẹ́kọ̀dù mélòó tẹ́ ti bá Alhaji ṣe. ara àwọn rẹ́kọ̀dù tí mo lè rántí torí mi ò fọkàn sí àwọn rẹ́kọ̀dù yẹn even though mísíkì wa gan tẹ̀ ń rí yẹn mi ò ń gbọ́ so mo believe pé mo ti ṣiṣẹ́ tán nǹkan míì pé tí mo tún tabá níṣẹ́ ni mo tún lè pé kí ni nǹkan tuntun míì tí mo tún lè gbé wọ̀ so ara àwọn rẹ́kọ̀dù mo lè rántí rẹ́kọ̀dù pọ̀ but irú American Tips yẹn consolidation reflection ultimate nǹkan ultimate ẹ ṣe so ṣẹ̀ṣẹ̀ Fuji collection bẹ́ẹ̀ ni so gbogbo ẹ̀ báyẹn lọ bẹ́ẹ̀ lọ ṣá rẹ́kọ̀dù pọ̀ bọ̀ àwọn tó bá sáà ń gbọ́ mi àwọn náà tí mo bí tí àpàlà ẹ ti ṣiṣẹ́ bàbá o ẹ ti ṣiṣẹ́ o nínú àwọn rẹ́kọ̀dù tẹ́ wá sọ yẹn fún alójó èwo ni ó yẹ kí producer mi ràn mí létí bó jẹ́ collection bó jẹ́ reflection bó jẹ́ tí máa lù kọ́kọ́ bó yẹ fi pòwe ní káwọn ará ilé náà tún mọ̀ pé àníṣe ẹ wà ń bí fún wa èyí tẹ́ bá rántí tẹ́ fẹ́ fún ará ilé kẹ́ lò fún wa bá mi sọ. anyway gẹ́gẹ́ bí ẹ ṣe sọ bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé bí iṣẹ́ bá ti pọ̀ àbí bádùá bá ti gbà tán apá aládùá gan kò ká mọ́ bọ̀ gẹ́gẹ́ ìlú pọ̀ so bọ̀ gẹ́gẹ́ bí nǹkan tẹ́ wá sọ bóyá eléyìí tí mo lè ìjọba rántí ní iṣẹ́ pọ̀ so irú eléyìí báyìí sí ẹ fi kèèyàn kan. Ìgbà tó ń lọ tí rẹ́kọ̀dì yẹn so mo kí Alhaji Olúpẹ̀rí Àyìnlá so mo á lù ní ẹ̀bá eléyìí tí mo kọ́kọ́ lù yẹn ni pé àfẹ́ni tá a bá sọ fún àfẹ́ni tá a bá fi hàn ló lè máa dìrẹ́ funfun nínú ata àfẹ́ni tá a bá sọ fún so ọ̀kan nìyẹn eléyìí tí mo ní mo fi kí Alhaji Olúpẹ̀rí yẹn. So Olúpẹ̀rí Àyìnlá onílù obìnrin máa hùwà rere lọ omi inú àgbọn kò gbọdọ̀ págbọn lórí máa hùwà rere lọ so ìlú pọ̀ àwọn ará máa wò pé èyí tá lò fún ẹ̀gbọ́n wa Gàjí ńkọ́ ṣé ẹ mọ̀ ń pa yẹn náà. Gbogbo ara kò sára tá a lè dá bàbá ti gbé ẹkùn yẹn fún wa Gàjí ọkọ òkú kọ́kọ́rọ́ mọ́ṣúárì kọ́kọ́rọ́ mọ́ṣúárì òun lọ́tì Gàjí ọkọ òkú kọ́kọ́rọ́ mọ́ṣúárì òun ló ń ṣí òun ló ń tì. ìlú tẹ́ fi ń gbowó jáde. lówóró ṣòkì Gàjí ti màrà.
bàbá ẹ ara lé ṣe gbádùn wọn ẹ wá ń lọ nìyẹn pẹ̀lú King Wasiu Ayinde Marshal tẹ́ bá fẹ́ ṣe record torí máa ń bèrè lè lọ́wọ́ òun nílùú mo ti bèrè káàkiri báwo l'arrangement ẹ ṣe máa ń lọ ṣé riaza ọlọ́jọ́ púpọ̀ ni àbí ṣé tẹ́ bá dé studio lẹ́kàn máa lu nǹkan ni mo fẹ́ kẹ́ fún wa ní idea ń pé tẹ́ bá fẹ́ ṣe record. ó dà pé gbogbo àwa tí a wà lábẹ́ òrùlé Alhaji Wasiu Ayinde tá à ń sọ yìí Ọlọ́run so bless wa pẹ̀lú iṣẹ́ tí ó even though tó fi dórí alágogo oníṣẹ̀kẹ̀rẹ̀ so ní believe lẹ́nu pé a ṣe practice which is tó jẹ́ pé àwọn eléré mi wọ́n máa ń ṣe so a kàn máa wọ studio náà so bóyá a kàn wò pé tọ́gà bá ti lè ní orin tiẹ̀ tó fẹ́ kọ so tiwa ni pé bóyá lára ó lè jẹ́ pé lára ara wa bóyá a máa ń fira wá ṣẹ̀fẹ̀ bóyá ọ̀kan nínú wa ó ṣe nǹkankan tẹ́ni ẹ bá lọ ṣe mistake tó bá lọ sọ nǹkankan ọ̀rọ̀ yẹn jáde so àwa máa padà sọ ọ́ dìlù ni ara àwọn àṣà tá ti ní nílẹ̀ látara àwọn èèyàn wa tí tó ti lọ sọ̀rọ̀ so kíní ẹ̀ la máa padà fi sọ dìlù débi pé ta bá fẹ́ ṣe rẹ́kọ̀dù yẹn ara àwọn ìlù tá ti ní nílẹ̀ yẹn bọ̀ kò ń ṣèlú táwọn èèyàn mọ̀ ìmí dẹ̀ bẹ́ẹ̀ náà tó jẹ́ pé inú studio bẹ́ẹ̀ náà láti máa pé bọ̀ a fẹ́ jókòó pé à ń ṣe practice yẹn mi lè sọ táàmù tí mo kúrò táàmù kan wà tí mo kúrò bọ̀ gbogbo táàmù tí mi fi wà yẹn àjókòó ká ṣe rìhásà so kò dẹ̀ mí náà gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ń gbọ́ rẹ́kọ̀dù wa ń ta ẹ̀yin náà lè dáhùn sí pé èmi rò pé rẹ́kọ̀dù kan wà tí Alhaji Wasiu Ayinde máa ṣe iṣẹ́ tó jìnnà tí ó máa jẹ́ pé àṣàdànù kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so bó ṣe rí nìyẹn à ń ṣe èmi ò bá wọn ṣe practice rí o so bí àárín yẹn bó ṣe rí nìyẹn. ẹ mẹ́nu bá ń sìn pé ẹ kúrò ńgbà kan àmọ́ ẹ ti padà ẹ ti wà ń bẹ̀ báyìí padà. bẹ́ẹ̀ so lọ́wọ́ báyìí sìn bẹ́ẹ̀ ṣe wà padà báyìí sìn yìí tó bá di pé ẹ fẹ́ ṣeré torí ọmọ pé a máa ń rí láìfù Alhaji Wasiu Ayinde káàkiri èmi máa ń fẹ́ mọ̀ nípa stage ẹ̀yin mélòó ni band members Alhaji Wasiu Ayinde onílù mélòó ni onígìtà elégbè nǹkan kan bórí stage yẹn ẹ bá mi fún mi l'analysis bó ṣe ń ṣe lórí stage gangan ẹ dá fa Alhaji Wasiu Ayinde lẹ ẹ̀yin tẹ́ wà lẹ́yìn yẹn band members mélòó ni ẹ̀yin onílù mélòó elégbè mélòó onípiano mélòó oníkankan mélòó. àwa tá wà lórí stage yẹn a máa fẹ́ tó bí 23 on stage tí mi ò bá ṣì so àpàlà mẹ́ta ìyá àlùkò omele mẹ́ta àwọn guitarist mẹ́ta onípiano kan elégbè mẹ́ta drummer ìyẹn tó ń play jazz so ṣẹ̀kẹ̀rẹ̀ sákárà àwọn sákárà yẹn náà mẹ́ta so kí ni mo tó rí bẹ́ẹ̀ asájẹ 23 ṣá tó gbọ́dọ̀ wà lórí stage àwọn míì náà wà ó tó jẹ́ pé bóyá kí orí stage kó má rọ̀fù wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ pé àwọn ló máa decide ẹni tó bá máa gún orí stage yẹn sódà kágbó yẹn kó má rọ̀fù so bó ṣe rí nìyẹn. owó ó máa ń dá wàhálà lẹ̀ láàrin ọ̀gá olórin àtònílù kí ló máa ń fà bẹ́ẹ̀ ṣáwọn olórin ni wọ́n mú àdéhùn wọn ṣẹ ni àbọ̀ wọn onílù lọ máa ń fẹ́ gbádùn kan tó jù wọn lọ ẹ bá mi yànnà náà ní ṣókí torí ẹ ti pẹ́ndù iṣẹ́ yìí káwàrà líle mọ́. ẹ ṣe gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ àti ìbéèrè tẹ́ bí mi ṣe pé mo sọ̀rọ̀ kan láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo níṣẹ́ yìí kò sí ètò kankan láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pàápàá jùlọ eré fújì tó bá jẹ́ jùjú ẹ mọ̀ pé àwọn jùjú yẹn àwọn létò ṣùgbọ́n ọmọ táyé bí láyé ń pọ̀ bá a ṣe bá gbogbo ẹ̀ ọ̀rọ̀ owó ò lè sí kó má dá wàhálà lẹ̀ bóyá a lọ sóde ńsìn àgbà òde yìí ń sìn o lẹ́sẹ̀ apá bíi 100,000 àwa sì pọ̀ ju
ọ̀gá lọ bẹ́ẹ̀ni 100,000 yẹn ó yẹ kọ́gá wò pé bóyá kó tẹ̀ fún wa níbi 50,000 àbí no ṣe 50,000 náà ni so kí ọ̀gá fún wa 50,000 kóun sì máa gbé 50,000 lọ so ẹ mọ̀ by the time tí gbogbo nǹkan bá máa di pé oníkálukú ń gbà tiẹ̀ so ìkùnsínú yẹn ò ní ṣaláì máa kó máa wáyé so nǹkan tí ń believe ni pé oníkálukú náà ló níbi tí bàtà ń ta lẹ́sẹ̀ so ọ̀gá lè máa wò pé tó òun náà pé bóyá bákan kankan bóyá wọ́n wí ọ̀dẹ̀ ọ̀dà pé owó yẹn ó ní nǹkan tóun náà tí bùkátà tó ń bẹ lọ́rùn àwa náà táwọn òpin owó yẹn ó yẹ ká dá sí méjì ni so tí owó tá gbà tí ò tó wa so oníkálukú ló mọ nǹkan tí. ṣé kò kí ń sá agreement pé tí bá ti eré tí bá ń ṣe o 5,000 ni ṣé ẹ ń mọ̀ pé iye báyìí ló tọ́ sí yín ní tẹ́ bá ń ṣeré ṣé kò ń ṣètò yẹn bẹ́ẹ̀ ṣé tó bá ṣe wù yín lẹ ṣe ń ṣe ní fún ara lé tí ò yé wọn ẹ bá mi ṣàlàyé. ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè bẹ́ẹ̀ni ṣẹ̀mọ wọn ní amúkun ẹrù ẹ̀wọ́ olókèlè ẹ̀wọ̀ ẹ̀wò ìsàlẹ̀ tó tó ṣe bí òwe kíní yẹn ti wọ́ wá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ so ẹni tó máa wá dẹ́ǹsì tó máa ló òun fẹ́ tún kíní yẹn tó ó máa ṣiṣẹ́ gidi o ó máa iṣẹ́ ńlá ló ń tọ̀ òun máa ṣe bẹ́ẹ̀ mi ò bá bọ́ sí gan kó máa dúpẹ́ fọlọ́run so torí ibi ẹ̀yìn tí ń lẹ́mọ̀sì àfilẹ̀ nìkan máa lé so wọ́n dẹ̀ lẹ́nu wọ́n forí ẹ̀fà gbọ́n ni kò ní bá wọn dúró jẹ ń bẹ̀ so tó bá kíní yẹn ọlá pé kò sétò láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ló fi ń lọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn oníjùjú lẹ ti lè rírú ètò yẹn lọ́dọ̀ ní Fuji kò sí yẹn kò sí ètò kankan o ṣé bàbá so ohun tó ṣẹlẹ̀ gẹ́lẹ́ nìyẹn ṣé bàbá ṣé bàbá ṣé bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín àwọn ará lẹ́nu dúpẹ́ lọ́wọ́ yín fọ́wọ́n tó wá ń wò yín lé báyìí káàkiri lamẹ́ríkà lọ́nà tọ́wọ́n náà fẹ́ ṣiṣẹ́ ìlú yìí bóyá wọ́n ti nẹ́bùn yẹn náà kí lẹ fẹ́ sọ fún wọn. ẹ ṣe olóòtú ìmọ̀ràn mi fún ọ ni pé ẹ jẹ́ ká wo ìyàtà ti jẹ́ ìdíṣẹ́ torí ẹ̀bùn tọ́lọ́run fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kákan máa tara wa lọ́pọ̀ pàápàá jùlọ a rí pé onílù kan kúrò níbì kan àti sáré lọ síbẹ̀ so tí onílù míì tó bá padà dé tí ò bá ṣèwádìí kí ló dé tí lágbájá ìfi kúrò ńbẹ̀ tó bá dé tó bá korí bọ̀ ohun tó mẹ́nìyàn kúrò ńbẹ̀ òun náà ó ń padà pàṣọ tàbí nà yálé ni ó ń bọ̀ lájà ìyàwó náà máa padà wá jẹ ìyà yẹn ó bẹ́tà ìmọ̀ràn mi fún gbogbo àwọn tó ń gbọ́ mi nílé ni pé ẹ jẹ́ ká fi ètò ṣe ká dẹ̀ máa torí pé ká má torí èní ká má bọ̀ làwa jẹ́ torí bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ láàrin ọ̀gá bóyá onílù bóyá elégbè bóyá oníṣẹ̀kẹ̀rẹ̀ àbí nǹkan so bíbélì ní ká wádìí ohun gbogbo dájú ká sì dé èyí tó ń ṣe òtítọ́ mú nígbà tẹ́ni yóò ṣèwádìí tó kàn lọ síbẹ̀ bóyá ẹnìyẹn ẹ̀tọ́ ẹ̀kan ló ń jà fún wọ́n dẹ̀ wá torí pé ẹnìyẹn ti kúrò ńbẹ̀ wọ́n bẹ́wọ̀ bẹ̀ àkọ́kọ́ náà ìjìyà yẹn ń bọ̀ wá jẹ nìyẹn náà ẹ̀ẹ̀kejì ni pé ẹlẹ́dàá ẹnìyẹn gangan ilé tó tẹ̀lé dáríjì kò ní ṣàdúrà fẹ́ nìyẹn náà so wọ́n fọgbọ́n ṣe ìmọ̀ràn mi nìyẹn bẹ́ẹ̀ bá gbé onílù bá gbọ́ pé onílù kan kúrò níbì kan even though ó lè má jẹ́ onílù ó lè jẹ́ oníṣẹ̀kẹ̀rẹ̀ ó lè jẹ́ légbè kàn máa ṣe wá kàn máa torí èní ká má bọ̀ lájẹ́ torí kíní yẹn kọ́ mọ̀ pé ẹlòmíì ti wò pé wọ́n sáré mi ni pé ó tiẹ̀ ti tẹ́hun lọ́rùn kan ròhùn pé ẹ̀yìn lágbájá kan lòun wà lágbájá kan pé bóyá kóun bá ń kọjá lọ ládùúgbò kan lè máa ròhùn pé ẹni báyìí ló ń bá ṣiṣẹ́ ẹni báyìí ló ń bá ṣiṣẹ́ ìyẹn kọ́ o so wọ́n lọ́mọ tó bá mówó délé òun nìyẹ́ àyìn so bẹ́ẹ̀ mi ṣe rí àìmọ̀ràn mi nìyẹn everybody mọ nǹkan tó ń ṣe kájẹ̀ máa rí pé oní ẹnìkan kúrò ilégbè kan kúrò níbì kan onílù kan kúrò níbì kan àti sáré lọ síbẹ̀ nígbà bá débẹ̀ ara nǹkan tí mo fi sọ lẹ́ẹ̀kan pé kò sétò nìyẹn so àwọn ẹ̀dá máa wò pé àwọn òkú kọ̀wé sí ẹ fúnra ẹ̀ ló ṣe kíni fúnra ẹ̀ ló wá so ara tó bá wùyàn ni wọ́n máa ìjọ bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ wọ́n á pìtàn fún ẹ pé ṣé o mọ̀ pé ìjọba yìí ìfúndògùn aṣọ tó wọ̀ wá rè níjọ́ tó máa darapọ̀ mọ́ kíní yìí wọ́n á pìtàn fún tọ̀ ẹni yẹn ló dẹ̀ ní ṣe kíni ọ̀lẹ̀ lẹ́nu ọ̀rọ̀ so ká fọgbọ́n ṣe
ó kọ́ ọ̀rọ̀ mi. ẹ bá mi kí wọn lólùfẹ́ yín káàkiri ń pé ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ń pé ẹ ṣàdúrà fún ọ tó rọ́ nífẹ̀ẹ́ yín kọ́bí ní kàgbé bá mi ṣàdúrà ẹ̀ẹ́dẹ̀ tó wá fi aago yín síta pé tó bá fẹ́ pè ní tó bá fẹ́ kàn sí yàrá àwọn tó fẹ́ kọ́lù ni àwọn tó fẹ́ pè fún private iṣẹ́ ni bá mi jẹ́ kọ́ mọ̀. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ ní sí wa bí ò bá sí ẹ̀yin kò sáwà o so whatever iṣẹ́ tá a lè máa ṣe tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ sí akàn ń ṣe lásán ní pàápàá jùlọ èmi Kunle Ayanlowo yìí tẹ́ ń wò yìí mímọ̀ ṣe mi kọ́ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ torí àwọn èèyàn pọ̀ tó jẹ́ pé wọ́n jẹ́ bí onílù tó wá lù mí mọ́ lù ṣùgbọ́n tọ́lọ́run bá ti lóhun dé ó dé nìyẹn so àdúrà mi ni pé ìfẹ́ tí ẹni sí mi Ọlọ́run nípa náà fẹ́ o mi ní bí o lókè òkun nílé lóko lọ́nà odò ìfẹ́ tẹni sí mi Ọlọ́run nípa náà fẹ́ àtijọ́ àti mú kò ní nira fún yín o ọwọ́ tẹ̀ ń kíbà kò tẹ́ fi ń fún wa lówó àgbà náà ní wọbẹ̀ o àṣírí yín ò ní tú o ẹ máa rí jẹ máa rí mu o ẹni fọ́ yín gbọ́mọ sí o ọdún tuntun láwa yìí ire owó rí ọmọ àìkú bálẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run á jogún ẹ̀ fún gbogbo wa àtijọ́ ò ní nira fún yín o mo dẹ̀ tún dúpẹ́ náà lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ bíi ọ̀gá mi torí mi ò rántí kámẹ́nu débẹ̀ lẹ́ẹ̀kan so àwọn ọ̀gá mi kan ẹni yẹn onílùsàn ní àdè Rasaki Aládòkun ló ń jẹ́ àwọn l'Amẹ́ríkà so àwọn ọ̀gá wa nídìí iṣẹ́ yìí àwọn bí àwọn Simoni Ayélabówó so àwọn ọ̀gá wa nìyẹn ó ṣe bá o so wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ àtàwọn àwọn bàbá wa Alhaji Timi Amiyu àwọn náà ti play fún Sunny Adé so àtàwọn tó wà láyé àtàwọn tó ti lọ so gbogbo àwọn Alhaji Kamoru Ayinsola gbogbo àwọn ààlè lùlù ká má dárúkọ ààlè sọ̀tàn lù ká má dárúkọ gbogbo èmi làwọn Alhaji Kamoru Ayinsola yìí àwọn Alhaji Timi àwọn Alhaji Mutiu kékeré so àwọn brother mi Rasaki Aládòkun brother mi Simoni Ayélabówó so àti bẹ́ẹ̀ lọ so gbogbo yín la kí so ẹ ṣé o ẹ bá mi pe nọ́mbà yín síta tó bá fẹ́ kàn sí. nọ́mbà mi ni 08037226709 bá mi pè lẹ́ẹ̀kan sí bàbá 08037226709 adúpẹ́lẹ́ Ọlọ́run sá adúpẹ́lẹ́ Ọlọ́run kò ní bàjẹ́ ètò àgbààgbà yìí nìyẹn àgbà onílù àwọn ni wọ́n ẹ̀yin náà dẹ̀ ti gbọ́ tó ti mú látọdún tó ti pẹ́ títí dìsìnyí ẹni tó bá dẹ̀ wà lẹ́yìn kí Wasiu Ayinde Marshal tó bá lùlù fún bàbá adẹ́kùn ṣọ́ ọ̀fẹ́ bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ o ẹ jèrè iṣẹ́ wọn yín ọmọ yín ò ní fún mọ́ yín lójú ẹ pẹ̀lẹ́ ẹ náà ṣe kú dìde o ẹ̀yin olólùfẹ́ wa káàkiri bá tún ṣe mú nìyẹn ẹgbẹ́ lè jẹ náà lórí YouTube kọ̀ọ̀kan ìbéèrè tẹ́ bá tún wá fẹ́ béèrè tẹ́ bá fi síbẹ̀ àbèrè lọ́hùn àdáyín lọ bó ṣe ń lọ mo dúpẹ́ lọ́wọ́ Láwálé Tẹ̀mọ́wọ́ fẹ́tò ní bá ṣe mú lọ́wọ́ àlẹ́yìn ilé bíi pẹ̀lú Gbénga Joshman ti wà nìyẹn oníṣègùn náà wà níbí àwọn bàbá mi náà wà lẹ́yìn ilé nbí náà kò ní bàjẹ́ ètò àgbàgbà yẹn ní ìlú látún sọ́ńpà bàbá ẹ bá mi fìlù dágbónígbó dojọ́ mi ọjọ́ rẹ̀ ẹ̀yin tí wá. ẹ ṣé o God bless you sir. àyà bàbá jílé ọlọ́jọ́ àrùn láti mú ọlọ́tọ̀ oní ìdáhùn sí ẹ̀rọ àwọn mẹ́rẹ̀ẹ́rẹ́. Gbogbo àkọ́jọ ṣe fọ́kì àwọn mẹ́rẹ̀ẹ́rẹ́.
ṣe lóore ó yẹ kó dúpẹ́ dúpẹ́ Ayọ̀kúnlé ọmọ Ayọ̀lọ́wọ́ mi ọba tó ń jẹ nílé bàbá mi níjẹ̀bú Òde.